Ẹ jẹ́ kí n fún wa ní iṣẹ́ aládẹ̀mí. Aládẹ̀mí là ń pè iṣẹ́ yìí. Aládẹ̀mí, bó la ṣe ń ṣe? A lọ wá apẹ ńláńlá tó bá tóbi tuntun ẹyọ kan. Ẹ jẹ́ ká fọ̀ ká yọ ọwọ́ ọjà kúrò ńbẹ̀. Ẹ wá jẹ́ ká lọ wá abo ẹlẹ́dẹ̀ tó ti bímọ rí. Kódà kò bá jẹ́ pé ẹ̀kan náà ni tó ti bímọ rí. Ẹ jẹ́ ká wá. Ṣé a ti rí? Ẹ wá jẹ́ kí a lọ wá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ọ̀gẹ̀dẹ̀ tá fi ń ṣe dòdò là ń pè lọ́gẹ̀dẹ̀ àgbagbà. Èyí tí ó ti pọ́n tó sì tóbi dáadáa. Ṣé ẹ rí pé grade by grade làwọn ọ̀gẹ̀dẹ̀ yẹn? Àwọn kan wà tó jẹ́ pé wọ́n tóbi rárá, àwọn kan wà tó máa ń tóbi díẹ̀, àwọn kan tó máa ń tóbi dáadáa. Èyí tó jọjú tó tóbi dáadáa yẹn ni ẹ já lọ wá. Mẹ́ta tó sì pọ́n. Ẹ jẹ́ ká fi tẹ́lẹ̀ apẹ. Ṣé a ti fi tẹ́lẹ̀ apẹ? Ẹ wá jẹ́ ká wá ká gbé orí abo ẹlẹ́dẹ̀ tó ti bímọ rí dáadáa yìí. Ẹ wá jẹ́ ká gbé ká. Tó bá jẹ́ pé èèyàn kan ló fẹ́ dá lórí iṣẹ́ yìí, odidi ata ìkan lá fi sí. Tó bá jẹ́ ọ̀pọ̀ èèyàn ló fẹ́ lò, odidi ata mẹ́rìndínlógún òun lá fi sí. Tá bá ti fi sí, ẹ wá jẹ́ ká jó ká sọ di àṣeyọrí. Sórí iṣẹ́ yìí, a lè fi oyin lò, a lè fi epo pupa lò, a lè fi mílíkì lò, a sì lè fi omi lò. Kódà a lè fi ẹlẹ́rìndòdò lò, ṣùgbọ́n a gbọdọ̀ fi nǹkan tó bá gbóná lò. Tó túmọ̀ sí pé a gbọdọ̀ lo ọtí fi lò. A gbọdọ̀ lo ọtí fi lò. Bẹ́ẹ̀ la gbọdọ̀ lo bóyá ẹ̀kọ gbóná fi lò. Nǹkan tútù la gbọdọ̀ fi lò. Ẹlòmíì lè sọ pé ṣé a lè fi bíà lò rárá. Torí tó bá ti mu bíà tó bá fi tó ṣẹ́jú mélòó kan, spirit yóò ha ara rẹ̀ ó máa gbóná. So omi, ẹlẹ́rìndòdò tó jẹ́ bí àwọn soft drinks. Kódà ẹ bá rí pé o fẹ́ lo ẹ̀kọ tẹ́kọ̀ọ́ náà bá tutù o lè fi lò. A lè fi oyin lò, a sì lè fi epo lò. Èèyàn máa tọ́ sọ́wọ́ díẹ̀díẹ̀. Ó wá máa tẹ Ifá Ògúndábèdé sí, yóò wá ṣàdúrà sí. Ó tẹ Ifá Ògúndábèdé sí. Láràárọ̀ làwọn ń lo iṣẹ́. Ó wá tẹ Ifá Ògúndábèdé sí. Ó wá ṣàdúrà sí. Ó wá fi nǹkan tó bá fẹ́ fi lò, ó wá fi lò. Ó dájú ṣùgbọ́n Elédùmarè dájú jùlọ. Iṣẹ́ tó confirm ni má fojú di o. Nọ́mbà mi ni 070 31 56 31 86.